Kí ló ní àǹtí mi? Ṣé kò ṣe pé ẹ tún ti lọ lọ nǹkan? Mami o! Mami! Mi ajá fún ẹ o. Kí ló tó àpò ẹni bí fapò sùn kí ló tó dé ó sì gbẹni ibi sílé bá a ṣe fẹ́ràn rẹ tó lábúlé yìí. Ọ̀daràn báwo. Baby, I take him back. Excuse me, ma, the principal, about the case of Femi, the corporal. He embalmed the money of we villager for the cooperative. I locked the money away. We have been to his house. We didn't see him. Eza, ẹ jọ̀ọ́ tí gbogbo tẹ́ ń sọ yẹn tẹ́ bá lè sọ ní Yorùbá bóyá bẹ́tà. Ebo mi nìkan. Nítorí pé burú náà ni mi ṣe gbọ́. Gbọ́dọ̀ balẹ̀ sórí àpáta bá ti mo fi kéwèé ní ẹ̀mọ́ bínú. Ọ̀rọ̀ tí mò ń sọ ni pé àdá owó cooperative Fẹ́mi sì gbé sá lọ. Awadélé àrí. Sọ̀rọ̀ ló ń sọ yìí lẹ́nu ìrẹ́ yìí. Ọ̀rọ̀ burúkú àṣẹ ní ibi fàpòsò ni ọ́. Èsì èèyàn rẹ̀ ìwọ ọ̀sẹ̀ pàlábí ajá lámì òṣìṣẹ́ atámọ̀ra yọ̀ yìí. Ṣé ọ̀rọ̀ kan sí étíìfù lọ́yẹ̀ ọmọ àtọ̀ ní àyín tó ọmọ rú náà ti Fẹ́mi èjó mi? Dákunjàre bàbá mi yóò dà fún ọ. Fẹ́mi fún ọmọ mi lóyún ó sì fún lóògùn lò ọmọ náà sì já láìsí. Mo wá bẹ̀ ọ́ tí Fẹ́mi bá ń bẹ lẹ́ẹ̀dẹ̀ yìí bá ń tí bóde bí bẹ́ẹ̀ kọ́ òkú méjì ọbọ̀ lọ́run lílé lónìí. Is that so? No. Is that so? Fẹ́mi kọ́pà ó fún ọmọ yín méjì lóyún. Wonderful. Wonderful. First and foremost ẹ jẹ́ kí n jẹ́ kó yé yín Fẹ́mi ò sí ń bí ṣé ń get me kò sí ń bí at all. Kò sí ní àhín. And tẹ́yìn náà bá wo issue méjèèjì tí ẹ wá dá sílẹ̀ yìí kò sí tó wà official nínú méjèèjì I mean kò sí èyí tí ẹ fi tó àwa létí ń bẹ̀rẹ̀ pàápàá lórí ọ̀rọ̀ ẹgbẹ́ alájẹsẹ́kù cooperative tẹ́ ń ṣe ẹ sọ fún wa ẹ bù wá gbọ́ ẹ̀yin àti Fẹ́mi lẹ́jọ́ ń ṣe we know nothing about it so kí làwa fẹ́ dá sínú irú yẹn èyí tó dùn mí jù lè ti ọmọ yín tó fún lóyún tó kù yìí mo mà sorry o mo mà really sorry o but you see aláti tún apply common sense nǹkan tí a bá ń ṣe nígbà tẹ́ wá ní èní la pa teacher ṣé tẹ́ bá ti pa teacher ṣé ti rọ́mọ yín nìyẹn that is not it ibi tẹ́ ti ń pariwo yẹn pàápàá káàkiri ó ṣeé ṣe káwọn ọ̀rẹ́ ẹ̀ kankan tún sọ fún pé wọ́n ń wá o á dá àgbàbẹ̀ sá lọ kò sínú ilé tèmi ń bí mi lè sọ pé bí báyìí ló wà pàtó for now àmọ́ èmi á bá yín wá
so ti yẹn sè ṣùgbọ́n kò ní dáńgbà tẹ́ bá kì mọ́lẹ̀ tẹ́lẹ̀ ń wá káàkiri bí ìgbà tẹ́ fẹ́ fi law sí ọwọ́ ara yín nìyẹn you put the laws into your own hands which is not right ẹ fẹ́ ṣe òfin lọ́wọ́ ara yín nìyẹn. ẹ yé tòrò ògbólí olítàyìn ṣé rí Kọbùlà Fẹ́mi ó take a lot far into the hand ṣùgbọ́n wẹ́ẹ̀ bẹ́ẹ̀ now àwa take a hand into the law. Yes, then. Bàbá lè rí bẹ́ẹ̀ kiri Fẹ́mi Kọbùlà gbé pani jíjájẹ gígẹ́jẹ fi gbálẹ̀ jẹ́ gbálẹ̀ mú gbálẹ̀ pa dálẹ̀ pọ̀ bóyá bójú ẹni Fẹ́mi kò lè bọ́ nínú ẹ bí inú bẹ́ẹ̀ pẹ̀lú ẹ sáwọn. Bàbá ṣé ẹ̀yin lẹ bí ọmọ ẹ má pẹ̀lú ọ̀bọ jẹ́wúrà ok ẹ bá pààyàn gbogbo ẹni tó pààyàn tó bá rí mu náà máa pa fìdí ẹ má bàyàn gang up láti pààyàn ok ẹ máa lọ ẹ jẹ́ ká máa wà ẹ wò mí títí ìrọ̀lẹ́ èmi náà bá yín wá. ọlọ́mọ yọ Fẹ́mi o tó bá yẹ pé mo rí Fẹ́mi lónìí n bá jẹ́ tán tútù ni Ọlọ́run kò yọ Ọlọ́run yọ Fẹ́mi. Thank you very much. We are going to find him. Come on, Fẹ́mi. We are going to find him. Kò sí rẹ́gbẹ̀ ẹ̀yẹ kò sí rẹ́gbẹ̀ ẹ ti yẹ wí rẹ́gbẹ̀ ẹ má lọ. He must be punished. No rẹ́gbẹ̀ that's all. 1 2 3 4 5 6 7 8 9 foolish people. Foolish. Teacher. Nonsense. Nígbà tẹ́ bá bí àwọn ọmọ kalẹ̀ tẹ́ kọ́ wọn wọ́n ṣe wọ́n báṣabàṣá sí ìyẹn ti dèrò ọ̀run. Nígbà tá bá ń kọ́ wọn ní school ní kọ́ wọn lé àtọ̀ ẹ wá lè fẹ́ pa teacher. Well, I am going to the school. Mo dáràn ẹgbà mi mo jẹ gbèsè ẹ wò mí ràn ní ẹ má wò mí báyìí ṣàánú mi ẹ má wò mí báyìí alájẹsẹ́kù ẹ fẹ́ràn mi padà lọ́kọ ẹlẹ́ẹ̀kejì mú rí sẹ́ǹdíkù ọtún palẹ̀ mọ́ ségì tó kú lọ́wọ́ mi ará àdúgbò ẹ wò mí ní ẹ ṣàánú ọmọ tí ò ní bàbá wọn bí ìyá jà láìṣẹ́ ebi àjọ ọmọ òrukàn tí kò ní bàbá tí kò ní yeye kò lálájọ bí kò lálájọ rò ayé dẹnu àlè túmọ̀ àwọn tó wá ọ kò rí ọ àwọn tó rí ọ kò mọ̀ ayé ni bàbá yé ayé mi ta ọmọ ẹ mọ̀ dájú o. Daddy o daddy dey for mommy sound is key for mommy bed for the ya giri wa giri au giri wa babi o babi giri wa now dey for mommy house daddy oh daddy dey for mommy house he fall for mommy bed because the ya giri wa onídùú yàtọ̀ ó ga jù onídùú yàtọ̀. kí ni pàpà kò sí láburú. bámi ò lélẹ̀. àáké kí lè ṣẹlẹ̀. ìwọ. ṣé bá jọ kọrin tó ń sìn. ìwọ àtàwọn. bámi owó mi dà. mo ní sẹ́ni. bámi owó mi dà. àgà mo ní sẹ́ni kù. bámi mọ bàbá yìí. mo ní sẹ́ni kù. bámi kí lè ṣẹlẹ̀. mo ní sẹ́ni kù. àbámi mo ní sẹ́ni kù. kí lè ṣẹlẹ̀. ń bọ̀ lọ́wọ́ mi wá. owó yìí. owó tó gbẹ́nu lé ń bọ̀ lọ́wọ́ mi wá. mo ní sẹ́ni kù. bámi wọ́n fún lọ́wọ́ mi báyìí. súnmọ́ mi ní. bámi ó lè ń kú ni ó lò sí olórí sì ti kọ́ ni wọ́n yìnbọn fólì ẹ̀ ti kábọ́nù
bí kò kó ń ṣe ṣu ẹnìkan ọmọ bọ́dọ̀ ń gún yá àríwá ata ọmọ yín ọ̀gbàgbà fọ́ ń kàṣọ ọwọ́ kiri lójoojúmọ́. báyìí ẹ kọjá yẹn. ẹ níjà lè apàrágbọ́ta ẹ níjà lè apàrágbọ́ta gbogbo jàgùdà tó wà nílẹ̀ yìí ẹ lọ jáwọ́ ẹ níjà lè apàrájọta ó lè. ìyá àgbà kan ti sọ fún mi pé nǹkan ti jalè rí. wọ́n lé mi jalè rí. ọ̀nà ẹ̀ máa ń fọ́kọ́ lóyọwọ́ ni bábí ìrànwọ́ dẹ̀ mo fẹ́ ṣe fún yín o dípò tẹ́ máa jẹ máa lọ mú ni lọ́jọ́ wọnú kóló ẹ kọ́ fọ́ kóló mọ́lẹ̀ ẹjọ́ wo bẹ́ẹ̀ dẹ̀ ná ẹ dẹ̀ dàgbàlagbà sí abúlé. ìtọ̀tọ̀ ọgbọ́nu. ẹ gbà bẹ́ẹ̀. lẹ́nu ìyá mi ìwọ náà wà gbọ́ bàbá àtàn sóyọ ọmọ àlè ni ọ́. bá mi èmi kọ́ mo bí ọ. confirm ọbí tí o ní màmá lè bá mi ọlọ́run gbọ́. àjàrà bùkà ọmọ ni ọ́ ọmọ pọ̀ bí ọ̀sán ó lè. bá mi ohun wẹ̀sì lẹ́nu yẹn. wàá jẹ ìyá ẹ̀. ohun sáà tuntun nìyẹn bá mi. ọ̀nkọ́ mọ̀ tá a ṣe. àná ẹgbẹ́sẹ̀ bá mi yàrá èmi gan. èmi kọ́kọ́ burúkú tó bẹ̀rẹ̀ wọ́n wàá sọ fún ọ pé aṣẹ́wó tó fọ́ mo lè ẹni àdánù pàdé ẹni òfò làwọn méjèèjì. bá mi fi yẹn lẹ̀. ọmọ pé mi gan lọ̀gá sunta. àná ẹgbẹ́sẹ̀ bá mi. sílẹ̀. ọmọ ti dà ọ́ láàmú ọmọ ti dà ọ́ láàmú múrísẹ̀ dínkù ọmọ ti dà ọ́ láàmú múrísẹ̀ dínkù ọkọ̀ mi dúpọ̀ ẹ̀dùn àti ṣàkí àti fùkù ọ̀sánwọ́dọ̀ta ara wọn nínú mi múrísẹ̀ dínkù táwọn àbá sì dúró tí wọ́n pa súnà táwọn àbá ni wáyé náà múrísẹ̀ dínkù. Bàbá mi. Pẹ̀lẹ́. Ọmọ ọmọgbàlé kò sáálé. Ọmọ agbáfún mẹ́jà lẹ́nu. Ọmọ àyàn òkò. Yóò dà fún ọ. Orin sórí burúkú lágbára Ọlọ́run. Ó ti retí mi pé bú bàbá rẹ wà lọ báyìí. Ìbá ọ̀rẹ́ mi Awóyẹmí mi lé mi. Èmi náà ti mọ̀. Ibi awíládé yìí. Ìjà tún dá agbára Ọlọ́run lórí eléyìí. A sì jẹ́rìí. Tó o bá ti délé máa jẹ tó o bá wá jẹ tán ní agbára lọ́wọ́ Ọlọ́run ọ̀gẹ̀dẹ̀ kan ògbúdò kó yàgàn ó ti yẹ o ìrìn ìṣúrù kan náà sì tún yàgàn ewúrẹ́ ò ní dàgbà kọjá owó onílégún tó o bá ti ń bímọ báyìí tó o ti ń bẹ̀rẹ̀ lágbára lọ́wọ́ Ọlọ́run ọmọ méjì lọ́ọ́ máa bí ó bọkùnrin ó bòbìn ó bí bèjì ó bí bẹ̀ta ìbànújẹ́ kò ní bá ọ tó o bá jẹ tán tó bá di pé òun jẹ lọ́wọ́ àyà fẹ́ máa rìn ọ́ wá kínní ìgò ọtí èbó pẹlẹbẹ kékeré ti jẹ. dry gin. rọra. èmi ò lè mú nǹkan tó wà kọ́ yìí. ọkàn rà máa ṣe ẹnu ọmọ jẹ ọmọ ṣe ẹnu torí táyà bá fẹ́ rìn ọ́ kọ́mọ́ bá bí dànù. sọ gbọ́kọ̀ wá. rárá. má wọ ọkọ̀ bọ́ọ̀sì o. tẹ́gì ni màá gbé tí bá ti. torí àwọn olórí burúkú tí máa ń já nǹkan báàgì nǹkan mú máa jà sórí eléyìí epo pupa ni ó fi máa lò ọ̀dà ní epo pupa ọ̀ máa la. èmi nìkan àbí mi àtọkọ. ìwọ nìkan ni tó ti yọ tó bá wá ṣe tán wàá sọ fún ọkọ rẹ pé kó wá rí mi nítorí sàrà wa tàbá tẹ bá ti tó bá ti jẹ tán sàrà wa tó ṣe á ṣe sàrà kó wá mọ òótọ́ kó já fún gbòòrò kó lè fọlọ. bàbá mi ṣe mo dúpẹ́ ṣe gan-an. èmi mò ń ṣe fún ara mi mò ń ṣe fún kì í ṣe tiẹ̀ ara tèmi wọ́n máa ń ṣe fún. ẹ wo bàbá mi ó jẹ́ kí n tètè máa ń lọ. wàá wá gbé wọ́n gbèdégbè pé wọ́n mọ̀ pé kẹta mọ́ mẹ́rin. ó ti yé mi ó dé àbọ̀sà àjọ wa next week. lágbára Ọlọ́run ó sórí rẹ ó ní sórí ibú sọgbọ. ayé àti fẹ́ mi fún ìwọ Ọlọ́run mi mo fààyè àti fẹ́ mi fún. ṣe rí tí a bá ń gbàdúrà láìka rẹ̀ kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe fún. Captain in the army, yes, he's a good runner. Àmọ́ Ọlọ́run tún lè gbé ọmọ ènìyàn sí òkè jù bẹ́ẹ̀ lọ tó bá mọ bí a ṣe ń pe Ọlọ́run. Nítorí pé Ọlọ́run kò ní fi àwọn èèyàn tiẹ̀ sílẹ̀. Ọmọ kìnìún ó lè máa ṣe bí aláìyó. Àmọ́ àwọn tí ó bá ń fẹ́ ti Ọlọ́run ebi kì yóò pa wọn. Níwọ̀n ìgbà tí a bá gbà wípé Jesus is Lord, tí a bá gbà wípé Jésù ni ọba, tí a dẹ̀ tún gbà wípé Saint Mary tí gbogbo wa ń fi ọkàn tẹ̀lé as a Catholic,
tí a bá gbà tí a sì ń ka ọ̀rọ̀ rẹ̀ kún ìgbéga tó tún ju ìgbéga lọ Ọlọ́run ṣetán láti ṣe fún wa. alàgbà mo dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run gan pé Ọlọ́run ṣe ìyanu nínú ayé mi ṣe rí nínú ibiṣẹ́ wa ní department tí mo wà àwa 100 nínú àwa 100 yẹn àwa 4 péré ni wọ́n fún ní oyè captain èyí mo ṣe kẹta nínú wọn nídìí èyí ńkọ́ ọ̀rọ̀ mi dúpẹ́ gan gidigidi pé láti wá fi ẹ̀mí ìmúre wọn Ọlọ́run bá pé Ọlọ́run ṣe ìyanu ayé mi inú mi dùn sí. That is to show the wonders from the Almighty Father. àdúpẹ́ ní Ọlọ́run pé èmi captain Ikúdàísí Ògèdèngbé mo dúpẹ́ gidigidi. ẹ jẹ́ ká gbàdúrà. ẹ ṣe wọn. ní orúkọ Jésù ní orúkọ Jésù gbàdúrà fún ọmọ rẹ gbàdúrà fún ọmọ rẹ ipò tí o gbé sí yìí Olúwa ní orúkọ Jésù Kristi má jẹ́ kó ṣe yẹ jẹ́ kó tún máa rí ìgbéga sí ní orúkọ Jésù Kristi. My dear, ó dàbí ẹni pé fìlà ibà ìjáde yìí mú bẹ́ẹ̀. ó wà òkè. Àwọn ọ̀rẹ́ mi á ti máa dúró dè mí. My dear, ṣé pátí tẹ̀ ń lọ yìí ṣé kò ní disturb nǹkan tá a fẹ́ ṣe lálẹ́ ṣá? Alẹ́ yìí? Kí ló dé? Ṣé ti gbàgbé ni? Àtijẹ́ tí mo jẹ lánàá ìnídẹ̀ lọ ní kárìíra. Oh my dear. Sórí ó dàbí ẹni pé à ń jẹ àṣejẹ. À ń dùbúlẹ̀ fẹ́yìn gbé òbí jẹ à ń sùn sílẹ̀ fẹsẹ̀ ta ìsàsùn nípa ká tó jàsí jẹ ó dàbí ẹni pé a máa ní sùúrù lórí ẹ o. Kí ló dé? A ní láti ní sùúrù fún un. Sórí àwọn ọ̀rẹ́ mi tí wọ́n ní irú ìṣòro tí mo ní yìí rí wọ́n ń jẹ́ kó yé mi pé ìlànà táwọn gbà táwọn fi rọ́nà àbáyọ ni pé àwọn lọ mẹ́díkálì wọ́n lọ bá oníṣègùn òyìnbó tó mọ̀ nípa àrùn tó lè máa bá ọkùnrin jà lórí ẹ̀rọ mọ̀bí tàbí bá obìnrin jà. But my dear kò mean a lè ṣe méjèèjì papọ̀. A lè gbọ̀nà méjèèjì ìjó tí mo wàhálà tí mo ti ṣe lórí pé à ń lọ ṣètùtù à ń gbẹ́bọ fún ọkọ ọ̀run à ń di ẹrù fún ìyàwó ayé tàbí pé à ń bọ́ sọ́wọ́ alágbèdá à ń bọ́ sọ́wọ́ alágbèfò ó máa yẹ tí mo ti ná ṣá. Okay for now I'm okay ó ti tó. But daddy mi promise pé tá bá ti ṣe léyìí pé a máa wà okay. Daddy ẹ promise pé a máa wà okay tá bá ti ṣe léyìí lọ́dún kèlò náà ti ń promise ẹ náà no tell me ọdún kèlò náà ti ń promise wa. Sórí orin tí wọ́n ń kọ fún ẹ pé ó máa wà òkè ó máa wà òkè ó máa wà òkè yẹn ó wà òkè lẹ́ẹ̀kìnní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta lẹ́ẹ̀kẹrin no ṣé kò tí ì tó kó wà òkè látijọ́ yìí. na ó dàbí pé I have to try medical routine for now right a máa ní láti consult a very good gynecologist tó mọ̀ nípa àrùn tó lè máa ṣe mí àti ẹ kó yẹ ìwọ wò kó dẹ̀ yẹ èmi náà wò ká mọ̀ bí tí wàhálà yẹn ti wá gangan kó yẹ ká mọ̀ nǹkan tó jọ ṣe wá. My dear my dear. Mr. and Mrs. Adenrele àbí. Ben. Ẹ jọ̀ọ́ madam ẹ má bínú. Ẹ ti bí ọmọ rí àbí. Ọmọ. Yeah. Rárá o mi ti bímọ rí. Kò dẹ̀ ń ṣe pé ẹ ti lóyún nígbà kan rí or something like that. Àtọ́ sà mi ti lóyún rí. Doctor. Yeah. Ṣé kò sí nǹkan kan ṣá? Kò sí any problem. Ó kàn jẹ́ pé àwọn nǹkan tó yẹ ká béèrè professionally òun ni à ń try láti béèrè but ẹ kàn máa ṣe favour kan fún mi ẹ máa fún mi ní time so that I ma carry out other research lórí scan result so bó ṣe jẹ́ ni. Lẹ́yìn ọdún méje gbáko mo tún máa fún yín ní time kẹ́ tó mọ̀ tẹ́ máa ṣe wẹ́ mo kò jọ́kọ̀ ṣáà máa jẹ́ bàbá lágbájá. Alábí ó ní láti rò dé gbogbo ibi tó ń rò lọ yẹn
all you need to do is to give me 2 weeks, just 2 weeks, and that 2 weeks wá fi fún mi láyè kí n lè mọ the exact time tí máa bẹ̀rẹ̀ sí máa treat madam, and that's all. ṣé kò ju ọ̀sẹ̀ méjì lọ? ọ̀sẹ̀ méjì péré ni. kò burú àtẹnimànà kò tó àtànàmànà. ok. very very simple. ọ̀rẹ́ Alábí. ó ṣe gan-an. ó ṣe eléyìí tó dẹ̀ ń kánjú yìí tó bá ń kánjú jẹ́ kí n ṣe ìyàwó mi lálejò náà. tó dé ìwòsàn má ṣe lè mú. ọ̀rẹ́ ok ọ̀rẹ́ ẹ máa wọlé. tó dé please jọ̀wọ́ di ọwọ́ ẹ̀ lórí tó dọ̀. Ayé dọ́kítọ̀. báwo. Ẹ̀míṣẹ́. ẹ̀kúṣẹ́ yìí àdúpẹ́ lọ́wọ́. ojú mi ti dúró ojú ẹ̀ báyìí. that's why I'm not what's the problem. ṣe gan-an. all right. Abala. Ẹ jọ̀ọ́ ẹ má bínú o. Rashida. Senior prefect. Èmi ni Dọ̀tun. Ẹ káàsán. Ẹ káàsán. Ẹ kújọ́ mẹ́ta. Báwo ni? Ẹ ọkọ mi. Ẹ káàsán sir. ẹ káàsán. I'm Dr. Dọ̀tun. Alábí Adérinlé lórúkọ tèmi. Àwa náà wá rí dókítà. Ẹ̀yà pẹ̀lẹ́. Okay. Àwọn mi àti dáàdì nǹkan. Everybody. Báwo ni tèmi? We are not bad. Okay. Ọlọ́pàá máa ń tọ́jú ẹ̀ wọ́n. Doctor, ẹ mọ̀ra. Rashida, itú tọmọ yìí ti pa òun ló ń lọ wájú. Ní lady. Àrà tí lady tẹ́ ń wo ìlú ti dán wò bàtà wà school. Òun ló ń lọ wájú ẹ̀. And the worry o, similar case nǹkan tó ń sọ yìí ló ń ṣẹlẹ̀ sí. She's having a very serious problem. Going by the result scan tó gbé wá. Kò lè bímọ bó ṣe ń lọ yẹn. Ó ti ṣe various abortion tó ti parí ọmọ ẹ̀ jẹ́. But you know professionally, irú nǹkan bẹ́ẹ̀ ó hard láti disclose it in the presence of the husband. Well, I'm not surprised because ó ti ṣe sẹ́yìn. But ẹ sọ fọ́kọ ẹ̀ ṣá. Ó mọ̀ pé kò easy láti sọ irú nǹkan bẹ́ẹ̀ náà. It's not that easy. Doctor, tẹ bá láìkí ọkọ ẹ pé kẹsàn fún you are a man. Of course. At least ó better kó mọ̀ pé akọ ajá lòun bá deal before it's late. Wá kò sígbà tí máa kúrò. Better. Yeah. Doctor. All right. Bímpé! Bímpé! Déròjú, kí ni ìyàwó rẹ̀ ń ṣe nínú ilé? Kẹ́ tó dé yẹn bathroom ló wà ń wẹ̀ but nísìn ó ti wá ń múra láti attend yẹn. Daddy, mọ́mí ẹ jọ̀ọ́ ẹ bá mi wo ọgbọ́n tẹ́ máa fi ṣe àgbékalẹ̀ torí ẹ̀rù ń bà mí. ṣé n tó ń sọ ní ìsinmi pé èmi ìyá rẹ̀ à ní làákàyè alágbèékalẹ̀ sórí báyà rẹ̀ máa ń já bóde kan ṣe lọ bòdà àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ. Bóde, ṣeré tiẹ̀ lọ. Fọkàn balẹ̀ ṣùgbọ́n fọkàn balẹ̀. ṣe lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀. Ẹ káàsán ọkọ mi. Ẹ káàsán ẹ káàbọ̀ ẹ jọ̀ọ́ má bínú o. Ìgbà tẹ́ wọlé yẹn mo wà ní bathroom lọ́wọ́ mò ń wẹ̀ ni mà. Kárí. Ẹ pẹ̀lẹ́ mà. Ẹ káàsán àǹtí. Kí ni kí wá fún yín jẹ báyìí? Débi pé má ṣe yọnu àwa bọ̀ sọ̀rọ̀ ni lẹ́yìn tá a bá sọ̀rọ̀ nǹkan a máa jẹun. Abẹ́ ń bá mi jà ni. Ó ti. Débi pé aya mi ọ finú soyún ọfẹ yìí gbọmọpọn nínú ẹ̀dẹ̀ mi ọbọkùnrin ọbọbìnrin sọrí ọ̀rọ̀ tá a wá bọ ọ sọ dákun gbà bá a bá ṣe sọ mọ tánù torí mo mọ̀ pé àsìkò rẹ̀ ti tó tọ́lọ́run ó dọ̀ ọ́ lóhùn báyìí sọrí arábìnrin tó ń wò ìyàwó ọkọ rẹ̀ ni èèyàn Adérójú sọ wá rí bí Ọlọ́run ṣe dóhùn lóhùn yóò dáwọ́ náà lóhùn ẹ jọ kọ́ ọmọ pọ̀ lùbọ́ lágbára Ọlọ́run dákun ọkọ mi gbà bẹ́ẹ̀. lábúrò ní tọ́sí o èmi gẹ́gẹ́ bí bàbá ọkọ rẹ sórí ní tí ìyá ọkọ rẹ wí mo fẹ́ kọ́ gbà bẹ́ẹ̀ kó o sì gbà síbẹ̀ tèmi ni ìwọ ọ̀bá rò ó àgbà ti dé kò sí ní tí mo lè fi akitiyan ṣe mọ́ Yorùbá mi ò yé ọ
èyí lèmi náà rò wípé ó yẹ kí n fi ojú báyìí kí n fi rí ọmọ mi ìlọjà dá ìbí ọgbọ́n sọ wá rí ìta àdá bí ọgbọ́n yìí tá a bá ti ara abìkan inú tá a ṣe tá a ti fi ṣe ọ wọ́n fẹ́ kó foríjì. mọ́mì dádì ẹ ti rò mí pin ni. má kó ku o rírò ọ̀pin bíi bò báwọn bàbá wa náà ní ẹ lórí ọmọ ẹni pọ̀ máa wáyé. èyí ń jọ ṣe tiẹ̀ náà kọjá oṣù tá a wà yìí ò ní mú jẹ́ ẹ̀mí mọ́ sọ bẹ́ẹ̀ ọwọ́ tiẹ̀ dà ọ̀yá pọ́ bí kọ̀ọ̀kúnlẹ̀ wo débi ń pé mo fàlẹ́ ọlọ́ọ̀ báyìí ní agbára ọlọ́run ọmọ tí mo fàlẹ́ ọlọ́ọ̀ yìí kò ní sẹ́kù nulẹ̀. àṣẹ. àrùn onígbà lọ́ọ̀ rẹ̀ ọwọ́ aboyún ní bẹ́nu rẹ̀ àjọ níní o níjọ́ tí ọba ṣì mí báyìí ẹ̀ẹ́dọ̀ bíi ni ṣé ọba mi yọ méjèèjì ẹ̀ bí fún ẹ̀ bí wà rẹ̀ nínú ilé yìí kò jù bẹ́ẹ̀ lọ. káàbọ̀ bó ló ti ń bọ̀. so ẹ̀yin lè béèrè lọ́wọ́ mi pé bo ni mo ti ń bọ̀ ẹ rí i pé aláìda ní ìka ní ẹ̀yin àgbáyé òṣì yìí kí ni dókítà sọ fẹ́mi àti ìjẹta kọ́kọ́ náà tó ẹgbẹ́ kájọ wá anyway ọ̀dọ̀ dókítà lèmi ti ń bọ̀ wọ́n dẹ̀ ní kájọ wá lọ́la. Rashida wá èmi ti lọ rí dókítà ó dẹ̀ ti ṣàlàyé gbogbo ọ̀rọ̀ fún mi pátápátá so mi ò ní láti waste time ara mi mọ́ kò yẹ dúró ná kò ń ṣe àlọ́ rí dókítà lọ́rọ̀ kan ó mọ tọ́rọ̀ kan. ibo ni o. tó o bá mọ máa sọ fún ẹ ó yẹ kó padà lọ sílé yín kó lọ pe àwọn òbí ẹ jókòó kó bá wọn sọ̀rọ̀ bọ́n ṣe máa tún ilé ayé ẹ tó ti dagun bọ́n ṣe máa bẹ́ẹ̀ tó ṣe. èmi. kò yẹ ṣé dókítà tó lọ báyẹn kò ṣàlàyé fún ẹ wípé ọ̀nà tó lè gbà bímọ láyé ọwọ́ Ọlọ́run ló wà. dókítà ti ṣàlàyé fún mi pé ilé ọmọ ẹ ti bàjẹ́. èmi Rashida ilé ọmọ tèmi bàjẹ́ Ọlọ́run ò ní jẹ́ kẹ́mi rí rẹ̀ ilé ọmọ tí wọ́n ló máa bàjẹ́ kì í ṣe ilé ọmọ tèmi èmi á fi inú mi yìí máa fi lóyún máa dẹ̀ fi ẹ̀yìn mi gbọ́ ọmọ kan ṣe ti gbọ́ ẹ̀yìn àgbáyé òṣì yìí ìyẹn ẹlẹ́jọ́ sọ láàrin ara yín àbí. àǹtí alákọ ṣé orí bẹ́ẹ̀ ṣe ń fi orí ẹ̀sẹ̀ tẹ́lẹ̀ ṣó tẹ́fọ̀ tàǹpà kó múlẹ̀ bí ẹni pé ilẹ̀ máa lú mọ́ yín lẹ́sẹ̀ yẹn ṣó rí gbogbo wéwéwé tẹ́ ti ṣe léwe yẹn tó fi bọ́ mọ́ yín lọ́wọ́ àbúyá ló mọ̀ pé ilẹ̀ ṣú ilẹ̀ mọ́ ọjọ́ ẹ̀ ò dínkù mọ́ òun dàgbà sí ni ẹ̀wẹ̀ òde àsẹ́ǹdì mọ́ retardation ń bá bíútì ẹni kó tó mọ̀ pé ó ti bọ́ ó dìgbà tí ilẹ̀ bá súnmọ́ ẹ lọ́wọ́ kó tó mọ̀ pé ó ti tọ́ lọ́jà ẹ̀. Rashida, ilé pẹ̀lẹ́ báwo ni? dáadáa sí. ọ̀nkún kọ́. wọ́n wà àwọn náà ní kí n wá rí yín. nípa ọ̀rọ̀ owó àti ọkọ ẹni wọ́n lè ti ṣe gbogbo àlàyé yẹn fún mi báwo wà nísìn. bákan náà ni sọ. bákan náà sì tún ni. bẹ́ẹ̀ni. Rashida. sá. ẹ̀sìn wo ló ń ṣe báyìí sìn ṣé òun kírun ni àbí òun lọ church. òun ṣe kí ni. Rashida ẹnikẹ́ni tó bá fẹ́ gba nǹkan lọ́wọ́ Ọlọ́run ó láti súnmọ́ Ọlọ́run ọ̀nà wo ló wá fẹ́ fi súnmọ́ Ọlọ́run ju wípé kó máa gbàdúrà kó dẹ̀ máa lọ sí ilé ẹ̀sìn à ń ṣe sàrà lénìí à ń pa nǹkan lọ́la à ń ṣe tètùtù lé kó rán kọ́kàn gbogbo tó mo lè sọ fún ọkú mi ò fẹ́ gbogbo nǹkan yẹn kó súnmọ́ Ọlọ́run ni wà wá wá àyè wà wá sí ọ̀dọ̀ mi tó bá wá wá èmi àti ẹ àjọ lọ sọ́dọ̀ rẹ́fẹ̀rẹ̀ mi á lè bá a fi àdúrà jagun. jẹ́ òní kí n wá sá. wá ní weekend. Saturday or Sunday. dé ní Saturday tó bá dé àwa jọ lọ́jọ́ Sunday tó o bá wá bá mi àbá madam ojú òkèlè dúró kí n kú gbé ẹdọ́nà kájọ wọn.
Ṣé patience wà ní wọn? Okay, madam, ẹ jókòó síbẹ̀. Ó yá yá náà ẹgbẹ́ wọn wọlé bẹ́ẹ̀. No. Take it easy. Ẹ stay síbẹ̀ yẹn. Ẹ stay, a máa jọ àyè. Nurse. No, woman tí mo ní kó jókòó síbí nǹkan. Mo ti fún ní ìwé nǹkan tẹ́lẹ̀ kó lọ bẹ́ẹ̀ sí. It's late. Still bad ló bí. Ọmọ yẹn ti kú. Hello. Hello, ṣé Mr. Adéròjú nìyẹn? Bẹ́ẹ̀ni, ẹ jọ̀ọ́ ta ni mo ń bá sọ̀rọ̀? Doctor ni mi láti Adéfẹ́mi Hospital. Ẹ jọ̀ọ́ ṣé kò sí o? Kò sí much problem rárá. Gẹ́gẹ́ bí mo ṣe lérò, ẹ mọ condition tí ìyàwó yín wà. Ẹ jọ̀ọ́, condition wo ló wà nísìn? Wọ́n rush wọn wá sí hospital wa. And you know, professionally, I need láti take care wọn. And I dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, we really try. Ẹ jọ̀ọ́, hospital wo gan ni ó wà àti pé báwo ni mo ṣe lè débẹ̀? So number 2, Dekola Street, Adéfẹ́mi Hospital, ní Ìpàjà River. Okay, ẹ jọ̀ọ́, màá join you soon. I'll join you soon, ẹ jọ̀ọ́. Ẹ máa expect me. Ẹ ṣé gan. So nurse, tí máa yẹn bá dé, jẹ́ kó rí mi lọ́fíìsì. Yes, sir. All right. Mo ti sọ fún ẹ ọkọ̀ ẹ bá mi. Tó fẹ́ ṣe ra ilé ṣe ni. Kì í ṣàṣe pé bóyá wọ́n ká ìbọn wọn ẹ lọ́wọ́. Wọ́n ọ̀dẹ̀ ìṣe pé bóyá ayé ọmọ ogun lọ́wọ́ ẹ tó fi ń nà ń kùn pé kó dandan kọ́mọ náà jáde. Dọ̀tun, ayé ìdí bá mi rò bẹ́ẹ̀. Ìyàwó mi ni ó ti fi kọ́ mi lọ́rùn. Kọ́mọ. Bíbọ́lájí ooo, Bíbọ́lájí. Èyí ló lébọ̀. Mo bá ní kí sáré wá tó síwájú rẹ̀ sọ pé Madam, ẹ jọ̀ọ́ fún mi ní a moment kí n bá ọkùnrin sọ̀rọ̀. Mo ti bá. Ọkọ ẹ jókòó. Doctor. Yeah. Ẹ̀yin lẹ pè mí. Actually, èmi kọ́ ni mo pè yín. But doctor tó wà ní duty time tí wọ́n rush ìyàwó yín wá ló pè yín. But according to report tó wà ní iwájú mi, mo lè ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún yín. One, womb ìyàwó yín ó kéré. Kò yé yín, so òun ló fa gbogbo wàhálà tó wà lẹ́yìn. And secondly, ìyàwó yín bí ọmọ yẹn ní àìpé oṣù tí àwa rí fàásì premature. And ká ní pé bóyá ìyàwó yín ti ń wá síbí láti ìgbà tí ó ti ní oyún yẹn, I mean ó ti register pẹ̀lú wa. There are some things that a máa ti refer wọn sí bóyá every 3 months wọ́n máa need àti lọ fún scanning. Tó bá dé dín yẹn whatever result wọ́n bá mú wá òun là á máa fi treat wọn
but irú eléyìí kò sí ń bẹ̀. So for that reason màá wá bẹ̀yìn one omi ló dànù àgbè òfò mo dẹ̀ fẹ́ kẹ́ ní ìgbàgbọ́ ipò Ọlọ́run tó ṣe eléyìí náà á tún ṣe ìtọ́jú eléyìí lọ. Oye dókítà omi ló dànù akẹ́rẹ́ ló fò. Ẹ mọ nǹkan tí mi máa advice mi ọkùnrin ní ẹ láti take heart kẹ́dẹ̀ mọ́ bẹ́ ṣe máa console ìyàwó yín because àti ẹ̀kọ́ ló ti ń ké tó ti ń bara jẹ́ ń bíbà yìí mo dẹ̀ ti ṣàlàyé fún wọn kò yé yín ọwọ́ yín ní iṣẹ́ kù sí bí ọkùnrin so ẹ láti take heart. Okay. Ọgbọ́n èèyàn lè sọ ìmídọ́ lórí burúkú. Èmi ìṣe wèrè bí n bá mọ̀ ìtí ní mú ọmọ ọlọ́run ò ti ní mú ọ̀dọ̀ kò bímọ ọ̀dọ̀ mi. Ojú tó ti ga gbọ̀gbọ̀rọ̀ báyìí ó wá di tí ń bí lòkù. Èmi ò ní gbà o. Mọ́mí ẹ ní sùúrù o. Ní gbà o. Ẹ ní sùúrù. Ọ̀rọ̀ ajé òṣàjẹkọ́ ni nǹkan tó ń ṣẹlẹ̀ yìí náà. Dókítà ti pè mí ó dẹ̀ ṣàlàyé fún mi. Kí ló ṣẹlẹ̀? Good. Ṣé the doctor sọ fún mi? Ó ní ilé ọmọ Bímbọ́lá ló kéré. Àti wípé clinic tí Bímbọ́lá ń lò tẹ́lẹ̀ kan ló wá padà bímọ sí. Ẹ ní sùúrù náà mọ́mí. Ẹ kúlé mà. Ṣé rọ́jú? Téèyàn bá ní àjẹ́ láti ilé bàbá rẹ̀ wá ọmọ òkè ó bá ti jáde nínú ilé. Mọ́mì ṣé ò sí mà? Tí mo fi ṣe kíni? Kò sí tí mo fi ṣe kíni? Tẹ̀ fi fẹ́ sọ mí dolórí burúkú. Tẹ̀ fi fẹ́ kórí ibú bá mi. Tẹ̀ ní kí n mọ̀rọ̀ mọ́ ọmọ tèmi gbogbo ẹ̀dá tó bá ti ní mọ̀rọ̀ mọ́ ọmọ mi Ọlọ́run bá mú ẹsẹ̀ rẹ̀ kúrò nínú ilé. Ọlọ́run bá mi tì jáde nínú ilé ìyá jẹ́ ilé àjẹ́ òde tí ká jẹ́ kiri láti ilé bàbá rẹ̀ Ọlọ́run bá mi tì jáde. Mọ́mì. Wọ́n sọ lórí burúkú. Yẹ́ sọ̀rọ̀. Wọ́n á fi dípọ́ ọmọ ọlọ́mọ oru oyún títí wọ́n á bọ̀ kú ọmọ. Ọlọ́run kò mi yọ lọ́wọ́ yín. Bí a bá di ìwọ wọn ò di èmi o. Àjẹ́ rẹ̀ yóò lọ nínú ilé yìí. Báwo lẹ ṣe ń ṣe báyìí náà ẹ fẹ́ dá mi ò retí yóò fẹ́ dá mi lórí. Èmi lọ bá gbà. Kí ló fẹ́ fa gbélé náà? Dérojú èmi ò lè dalé ẹ̀rú àní tó bá ponú èmi ò ponú. Yóò wá bí gbà kò lè sọ mí lọ lórí burúkú. Mi ò lè bá gba ọgbọ̀n kan tẹ́ sọ fún mi náà. Mọ́mì mi ò láìkẹ́. Ẹgbẹ́ rẹ mélòó ni ò ti bímọ? Ní ò ti ní méjì mẹ́ta. Ọtí fọ́ọ̀fù gbé mu. Bí ọba wá ti wá ṣe mo ń jẹ fún èmi ò jẹ́ ọ̀pọ̀. Àjẹ́ ẹlẹ́sẹ̀ sóṣòṣó alábara méjì. Ó jáde nulẹ̀. Wo bàbá rẹ̀ ò gbọ́. Yóò gbọ́ o. Anyway, such is life. Èmi náà marry nísìnyí ó ń lọ sọ́dún méjì. Oh, that's nice. Honestly, ká ní mo ti rí ẹni tẹ́tẹ́ mi tí mo ta ń gbà yẹn tí mi ò jẹ ń bá tún ta. Ó tún máa bèrè. But ẹ ká gbà pé bọ́lá ń ṣe kádà rẹ̀ ni. Ó ga ọ. So torí àìbímọ ni ọkọ ẹ ṣe fẹ́yàwó mi. Ó ní o. Anyway, o lè blame òun náà because the pressure bá ti pọ̀ jù from our parents èèyàn lè do otherwise. Nǹkan tí mi kàn máa sọ fún ẹ ni pé fi ọkàn ara ẹ balẹ̀ Ọlọ́run á dá ẹ lóhùn. At least from the result of the scan tó wà mí báyìí it is not pé bóyá o ti ní complications tó o lè bímọ mọ́ o lè fara ewé Rashida náà. Rashida wo? Same Rashida ta lọ sí iléèwé ní àbá ńlá ọjọ́ kan lòun àti ọkọ ẹ̀ kàn ṣàdédé wọ kílíníìkì yìí in fact o ní bílí pé wúńbù Rashida ti bàjẹ́ ṣá. Rashida o lè bímọ. ẹnìbò mi náà gbọ́ pé wà lẹ́kọ̀ọ́ àmọ́ mi nǹkan tí ẹ fẹ́ rí rárá ni tó bá nǹkan tó mọ yẹn ti ṣe fún mi wo jẹ́ agbé ti Rashida yẹn ti sẹ́gbẹ̀ẹ́ kan náà ṣùgbọ́n àdúrà bí tèmi ṣe máa dà òun ni mò ń bá kiri bí tèmi dẹ̀ ṣe máa dà ni mo bá síbẹ̀ òun ni kò jẹ́ ká yanjú. Anyway, ìyẹn ò kì í ṣe problem because a ti rí àwọn cases àwọn ní 15 years tí wọ́n rọ́ mọ́ bí pẹ̀lú medical help ta fún wọn dẹ̀kọ́ lọ́lá náà wọ́n bímọ but the only thing tó kàn wá ń bẹ̀ ni pé ogun tó máa rà ó rán but tó bá lè rà pẹ̀lú ọlá Ọlọ́run I'm very sure pé ọ̀nà wàá fi inú ṣoyún wàá dẹ̀ fẹ̀yìn gbọmọ. àmì o ṣe dọ̀tun. ìyàwó ẹ̀ ńkọ́. ó wà ó tẹ̀ ti wà òkè bí tẹ̀ ṣe wọlé dàpọ̀ tẹ̀ ti lóyún mi pàápàá. pẹ̀lẹ́
má ronú. ṣé kò ní wọ́n tún ó dàbọ̀ máa tún máa wá kí ẹ. All right. Then no point no go we are very close parents because we come out. Bímbọ́lá. Bímbọ́ jọ àwọn VCD tapes tí mo kó sí ìbàyìí ni mo wá. Mẹ́rin tó wà ní. Bẹ́ẹ̀ni. Ó wà ní yàrá mi. Kí ló ń ṣe nù yàrá ẹ̀? Wọ́n ń ṣeré ni. Jọ́ṣọ́ lè bá mi kó. Báwo mo ṣe máa kó fún yín? Mo sọ fún yín pé nǹkan wà nù yàrá mi ẹ̀ ní kìíní. Ṣé bí ti dé lójú ni? Ṣé dé lójú pìtàn fẹ́ pé òun lòun ní VCD tapes ni? Èmi ò mọ̀ gbà tí dé lójú di ìtàn forítì. Bímbọ́lá òun gùn mí gàràgàrà kó dẹ̀ ṣọ́ rẹ̀ ẹ̀gọ́ ṣó ti gbọ́ kó ṣọ́ ara ẹ̀gọ́ ìwọ náà irú kí ló wá fojú mi rí báyìí irú ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ òun ló fojú mi rí inú ilé ìbáyìí torí Ọlọ́run. Ẹ pa kó pè mẹ́ta làwọn ẹgbẹ́ yín máa ń pa. Bímbọ́lá jẹ́ kí n sọ fún ẹ wo picture yìí dáadáa ìgbà ìgbéyàwó mi àtọkọ mi láya picture yìí ṣe ti gbọ́ ó dùn àdé ilé lórí pé lẹ́yìn dùn I am legally married to my husband ó lè wọ́n bá sí ilé ìkó máa gùn mí gàràgàrà ṣó ti gbọ́. Story ẹ pẹ̀lẹ́ ó madam ìtàn forítì yí àwòlẹ́yà picture yìí. Èmi akọ ajá lẹ́nu ìwọ Bímbọ́ èmi akọ ajá Bímbọ́ èmi akọ ajá Bímbọ́ èmi akọ ajá bàbá ẹ fi mí sílẹ̀ kí ni mo ṣe fún iná tó yẹ ẹwọ́n mi lẹ́gbẹ́ tó tún mi nínú ilé kí ló dé ẹwọ́n kòkó tí mi bá fojú mi rí ẹ ṣe gbé fi mí lẹ̀ ọlọ́wọ́ àgbà. débi pé ṣé èmi ló bí lẹ̀ lọ́mọ ẹ lọ. Bímbọ́lá Bímbọ́lá Bímbọ́ kí lè ní sọ mo sẹ́ẹ̀rí lọ́dẹ̀dẹ̀ ẹni tẹ́ fi ọ̀rọ̀ lóhùn mú dálẹ̀ sẹ́ẹ̀rí arágbóná àwòrán tó ń tọ́lá débi pé. Mr. Aderoju, take it easy now. Gbogbo ilé ìtẹ́ ẹ̀rọ yìí is far from it. See, the fact remain pé nǹkan tó ṣe ìyàwó yín kò ṣe pé bóyá ìyáálé yín ló ń ṣe. And if care is not taken, tá bá continue láti máa wò like that pé attend all medical things to her every 5 or 7 months. Ó máa lóyún ó máa bàjẹ́ ni. And gbogbo ilé ìtẹ́ ẹ̀rọ yẹn superstition ni. So ẹ má distract attention wa ẹ jẹ́ ká focus on her and there has never been any problem with that solution. Ẹ take care easy. Mr. Aderoju, ẹ take care easy o. I mean after all òun lẹ ń gbọ́ láti ẹnu different doctor yìí kálẹ̀ mi mò ń bá yín sọ̀rọ̀ ń sìn ẹ́ ní gbogbo àtòrí àti mọ́ra rí ẹ take care easy. ẹ ṣe gan àmọ́ òun ló ti ṣubú tó ń fi bàjẹ́ lára ẹ̀. Mr. Aderoju ó kàn ṣèṣì ní ìyá. ẹ ṣe gan. Mr. Aderoju. ẹ ṣe gan mo dúpẹ́ o. Professionally la advice yín and professionally it is advisable for you to take to our advice. ẹ ṣe gan mo dúpẹ́. ẹ má rò rárá I mean ṣé illiteracy la fẹ́ pèlè ni o I don't know. I can't understand èmi gan ti explain fún òun náà lẹnu mo tún bá lẹ́nu ìtẹ̀ tún ṣàlàyé. Anyway, at the same time I lè blame man you much because kò sẹ́ni tá a máa fẹ́rù kan tí ò ní ìbọmọ jẹ́ but we still have to continue láti máa advise it is our job. Is your patient so you still need to work on it. Of course I will do that. All right. Anyway, check me what to. All right. Ojú karùn-ún mi rè lé ọkọ. Ṣé kò ṣe pé èèyàn kan lọ́wọ́ sọ̀rọ̀ mi? Àbí mo gbàgbé láti kọ́ ọmọ wá látòde ọ̀run ni? A ò rí àmì kankan tàbí ohun kan pàtàkì tó lè fún wa ní ìdánilójú wípé o kọ́ ọmọ wá látòde ọ̀run wá sáyé tàbí wípé bóyá àwọn ènìyàn kan ló ń bẹ nídìí àìrọ́mọbí ẹ̀. Wà lọ́mọ láyé ìyanu á ṣẹlẹ̀ láyé omi níwọ̀n ìgbà tí kò sí àgàn kankan nínú ẹ̀ tó lọ láláì fi ọmọ sáyé ìwọ náà ò ní kọjá lọ
láì fi ọmọ sáyé ayé ló sì máa gbé yín díjú kó jẹ́ ká gbàdúrà. Jehovah Jésù Kristi Michael mímọ́ ayérayé ọlọ́run ìyanu ó ní àkọsílẹ̀ kan kó tí pa ìfẹ́ ní àwọn ènìyàn wá rí. ẹkún tó ń sun yóò lè solve problem yìí náà because o lè ṣàìlóyún fún mi kó tún máa jo oyún tí wọ́n bá ní fún mi mu now mo fẹ́ kí orí ẹ pé inú ilé yóò lè gba ẹ̀mí àti ẹ̀mú ẹrù ẹ tó kéré àti tó tóbi mo fẹ́ kó kó o jáde báwo ni díẹ̀. jọ má gbàgbé àwọn oògùn tán ní kòkòrò fún mi ìjọba àwọn. mi ò gbàgbé tí n bá ń bọ̀ máa ra bọ̀. ìwọ lọ rest ní tiẹ̀ tó bá wọn ẹ̀kọ́ jáde tó bá wọn ẹ̀kọ́ má jáde jẹ́ kí n dé kí n bá yẹn àyè kó tó máa ṣe lẹ́sẹ̀. gẹ́gẹ́ bí ohun tí a jọ ń sọ a ní láti máa ṣe kí ni a ní láti máa gbàdúrà. Ìwọ tó ń fẹ́ nǹkan lọ́dọ̀ bàbá àdúrà ló lè fi rí gbà. tó bá jẹ́ni tó ju ọmọ pọ́n ni tó bá lè gbàdúrà mo mọ bàbá tí mo ní yóò ṣe kí ni o yóò fún lọ́mọ. kò sóhunkóhun tí a lè ṣe láì gbàdúrà asán ni. gbogbo wa náà la mọ̀ wípé à ń fẹ́ nǹkan lọ́dọ̀ bàbá yóò ṣe kí ni o yóò sì ṣe fún wa. Praise the Lord. Hallelujah. àdúrà ni ọ̀pá kírísítẹ́nì èyí sì ló máa ń múni súnmọ́ Ọlọ́run bí a bá fẹ́ súnmọ́ bàbá ẹni a ní láti gbàdúrà láti lè jọ ṣe kí ni o láti lè súnmọ́ Ọlọ́run. tí ẹ bá ṣe tán pẹ̀lú wọn ẹ yọjú sí mi ní ọ́fíìsì kí a lè ṣe ìpàdé tí mo bá fẹ́ ṣe. Yes, sir. Èyí tí ẹ fẹ́ rí Reverend Emmanuel ṣe tí Ọlọ́run ti ṣe báyìí. èrò tèmi tẹ́lẹ̀ ni wípé wọ́n tilẹ̀ pé kí wọ́n tó dé. bí a bá ti wá ṣe àwọn ìpàdé tá a fẹ́ ṣe ẹ dúró dè wọ́n láti lè bá wọn sọ̀rọ̀ ẹ bá wọn sọ. Sista Esther ẹ máa tẹ̀síwájú nípàdé táwọn alẹ́kọ̀ọ́ ohun tó yẹ ká ṣe láti súnmọ́ Ọlọ́run. gẹ́gẹ́ bí ìdánilẹ́kọ̀ọ́ tí wọ́n ti ń fún wa bọ̀ a ní láti máa gbàdúrà lóòótọ́ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nítorí pé àdúrà la lè fi súnmọ́ Ọlọ́run wa òun ni Ọlọ́run náà lè fi súnmọ́ wa àwọn onígbàgbọ́ gbọ́dọ̀ gba àdúrà lọ́sàn-án gidigidi àti ní òru ṣùgbọ́n láti má wà gbára wa ní àsìkò púpọ̀ torí àwọn tó fẹ́ rí Reverend Emmanuel ó yá ẹ jẹ́ ká gbàdúrà. orúkọ mi tó ń jẹ́ Reverend Emmanuel Fẹ́mi Agbájé la mọ̀ wọ́n sí nígbà ṣé ò sí o kò sí nǹkan kan ojú wọn jọ ojú ẹni mímọ́ ni. ó dàbí.
Emmanuel wókè kówólẹ̀ èmi ló ráyè mọ́. Ta ni ẹ? Mi ò mọ̀ ẹ́ rí. Àbí ọkọ ni kọ̀pá Fẹ́mi. Èmi ni Bímpé. Ibi tó bá mi dé ni mo bára mi. Àmọ́ èmi ni máa gbẹ̀mí ẹ̀. Má ṣe bẹ́ẹ̀, èṣù ò ní yá wa lọ. Ìwọ orún àbúrò mi lọ sọ́run ọ̀sán gangan ó wá sọ̀rọ̀ ẹ̀ di Reverend òjijì. Kò ṣe tán o wá ń regret. Ṣé yóò yé mi o? Kò yé mi tó ìmọ̀ ọ̀dà lè ṣe báyìí. Onda. All right. Madam, you are under arrest. Oh yeah, for me. I am covered. Give me your hand. Give me your hand. To bá refuse láti move, ẹ force ẹ. Test lónìí a ṣe test lọ́la. Iṣẹ́ ọwọ́ ọmọ ènìyàn nìyẹn. Iṣẹ́ Ọlọ́run ó ju iṣẹ́ ọmọ ènìyàn lọ. Kò sí ohun tí Ọlọ́run ṣe tì láyé yìí. Mímú tí mo mú ìyàwó ẹ̀ lọ sí church kí ó ba lè rí ìyanu ni. Mi ò wá fẹ́ kí ó dá sílẹ̀. Mo fẹ́ kí ìwọ náà wá síbẹ̀ bí ó lè tẹ̀ ju ẹ̀kọ́ kan kó wá bá mẹ̀kẹ́ lè jọ máa ṣe Ọlọ́run ó ṣe ìyanu ayé yìí. Ọ̀nkú ó yẹ ká mọ̀ wípé ògo Ọlọ́run hàn lára tèmi gan pàpà. Kò sígbà tí mo fi Ọlọ́run mi sílẹ̀. Ìyẹn ni ò jẹ́ k'Ọlọ́run fi mí náà sílẹ̀. And ìyàwó mi dẹ̀ rẹ́ kì í ṣe pé bóyá mo bàjà mi ò dẹ̀ lé jáde ṣùgbọ́n mo lérò pé bóyá torí mo bá sọ òdodo ọ̀rọ̀ ó wá bọ́ sí àpò ìbínú ẹ̀ bóyá ẹ̀ ló jẹ́ kó bínú jáde. èmi ò rò pé nǹkan kan burú nínú pé kí ìyáálé máa gbé ọmọ ìyàwó ẹ̀ jó kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. kí ló wá ṣẹlẹ̀. because ó
ti hàn kedere sí mi wípé ọkùnrin ni mí. Alábí obìnrin náà nìyàwó rẹ̀. Ọkùnrin tó péjú owó apéjú lára náà. Tọ́nkẹ́lẹ́ lèmi o ìbọn ìbò ó jẹ́ kó dá mi lójú pé tí obìnrin kan bá kọjá létí aṣọ mi ó di dandan kó mo gbá létí aṣọ mú. ní tó máa jẹ́ kẹ́ mọ̀ rè bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí obìnrin kan ti wà ní oyún fún mi báyìí. Kódà tó máa bí tèmi. Alábí ti bá yé mi jẹ́ o. Ọlọ́run á ṣe tìyàwó ẹ̀ náà. Olóòótọ́ mi ló ṣe pàlú. Alábí Ọlọ́run á ṣe tìyàwó ẹ̀ olóòótọ́ mi ló ṣe pàlú. Bímpé ó sì jọ lójú pé kọ́fà lórí. Màámi, ṣé màá wá dá Fẹ́mi mọ̀ tì ni? Ìfẹ́ mi ti pokùnso ń jọ sí i kò dá lójú pé ò pokùnso ṣé kì í sì ṣàkúdà. Àní mo ṣèwádìí débi pé mo mọ̀ pé òun ni Fẹ́mi Agbádé. Lóòótọ́ òun lórí. Òun ni sẹ́. Ọmọ wa ga o òun ló ti wá sọ̀rọ̀ ẹ̀dòjì sí Ọlọ́run yìí. Débi pé ọ̀yá àwọn èèyàn ti ṣe tá ọkọ̀ sì ti dúró. Bàbá Bímpé dákun mo bì ọ́ torí Ọlọ́run sórí bí ọ̀n lọ yìí má jẹ́ tí ẹ oyòye jù lọ́run. Ìfọkàn rẹ balẹ̀. Mọ̀jà mọ̀sálà àmọ́ akíkanjú lógún o àbí nǹka lọ. Wọ́n ló gbọ́ àánú débi pé ọ̀yá àdúrà ni ọmọ fi ṣe ṣọgbọ́n. Ẹlẹ́dàá mi ó sìn yín o ẹ dákun o ẹ rọra ṣe déédéé ni o déédéé ni kẹ́ ẹ ṣe o. A jẹ́ pé ajé yìí máa gbé o. Ọ̀dà àbáwọ̀ bàbá ilé dóhùn ni òun náà jíyè ẹsẹ̀ rẹ̀. Doctor ṣe wa okay ṣe kò sí. Àtọ̀ mo pe fóònù madam níjẹta ìfà kò lọ so mo tún wá try ìtọ̀dọ̀ yín náà ó kàn ring ní mo sẹ́ni tó gbé. Ó likely kó jẹ́ pé mo wà ní meeting ní time yẹn. Okay anyway last result tí madam ṣe ní clinic wa ni mo ṣe ìtòrí ẹ̀ ní kí n rí wọn. Ó ti kúrò lónìí ó ti kó kúrò lórí ó ti ìyàwó ẹ̀ ṣubú kò ti ìyàwó ẹ̀ ṣubú tí a fà lọ́tún lọ́sì ó dẹ̀ pààkọ́ ẹrù ẹ̀ ó dẹ̀ kó lọ. But madam ò bá ti má ṣe báyìí náà I mean result tó ń wá ṣe lọ́dọ̀ wa positive ni tó túmọ̀ sí wọ́n ti lóyún. In fact second month wọn ni wọ́n máa wà báyìí. Ṣé kò sí? Ó yà mí lẹ́nu ni àmọ́ ṣé kò yẹ kí òun náà mọ̀ pé òun ti lóyún ni. Ó possible kí wọ́n má mọ̀. I mean nǹkan téèyàn ò experience for the past 15 years. There are cases like that where pé èèyàn gan ìmọ̀ máa menstruate for 3-4 months. Á dẹ̀ ti lóyún but kò ní mọ̀. Tó bá rí bẹ́ẹ̀ ìjà ti parí. In fact aláti wà mo láti lọ sí village wọn then oyún yẹn gan ọbẹ̀ ṣe sọ́yìn aláti máa pàmpá ẹ̀ ni. Situation tó wà ẹ̀wọ̀n gbọ́dọ̀ ṣe wàhálà rárá. Kò gbọ́dọ̀ ṣe wàhálà. Gẹ́gẹ́ bí nǹkan tí à ń bá bọ̀ ṣe rí convention wa ní ọdún yìí mo fẹ́ kí a ṣe gbogbo nǹkan létòlétò n tí mo fẹ́ kí ẹ̀yin sisters kí ẹ ṣe fún mi ni wípé ńgbà tí àwọn ìjọ wa míì tí wọ́n bá dé ẹ jẹ́ ká pínra wa ní sọ̀rí ìsọ̀rí. Ẹ ti ẹ̀dùn pẹ́pẹ́lẹ́ tí ẹ tún wáyé ẹ bá wọn it's just unfortunate pé gbogbo àtẹ bá wá pẹ̀lú àbúrò yín ẹ kì í sábà bá wọn but meeting yẹn sì ló dáwọn dúró. Ṣáṣá máa rí wọn ṣá. Láṣọ Ọlọ́run tí a bá ti dúró díẹ̀ fún wọn a yọjú sí wọn so that a lè jẹ́ kọ́ mọ̀ pé ti wà nítòsí. Ẹ ṣe gan ni ẹ kọ ọ̀rọ̀ wa náà. Sista ẹ̀yin ẹ̀fẹ̀ ọkàn yín balẹ̀. Ẹ gbàgbọ́ nínú Ọlọ́run kí ẹ bọ́ Ọlọ́run rìn gẹ́gẹ́ bí ohun tí ẹ̀gbọ́n yín sọ fún yín. Àwa ti ń gbìyànjú agbára wa ṣùgbọ́n níbi tọ́rọ̀ gbé dé yìí náà a gbé síwájú Reverend àgbà. Sọ̀rọ̀ mi yé Ọlọ́run sì ti bá yín ṣe wọ́n wà nítòsí lónìí láti dá yín lóhùn ọ̀rọ̀ lè dayọ̀. Ẹ ṣe sọ. Alàgbà tí ẹ bá wọn bí ọ̀rọ̀ àbúrò mi Ràṣídà ṣe ń dùn mí lọ́kàn tó ó dẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ já sí ayọ̀ ni. Ọ̀rọ̀ ẹ̀ máa já sáyọ̀ sọ̀rọ̀ mi yé ẹ jẹ́ ká yọjú kárí wọn
so that bí wọ́n bá tẹ̀ máa ní ká ṣe sùúrù a lè mọ̀ tó bá dẹ̀ pé bóyá máa tètè sáré dá àwọn sista lóhùn pẹ̀lú meeting tí wọ́n ṣe. every Wednesdays ní aago 5 títí tí a fi máa parí convention yìí mo fẹ́ ká ní ètò kan tí a máa ṣe pẹ̀lú àwọn ọmọ ìjọ wa nítorí. Fẹ́mi ìwìn ojú rẹ̀ rè ojú rẹ̀ rè ìwé ní bífà kóṣù àṣàwọn àgbà ò sí ọ̀rọ̀ sọ wọ́n ní àtẹni tó kú àtẹni tó sọnù wọ́n pàdé ara wọn jọ́ kan dólè lèyìn ojú rẹ̀ rè ìwé ní bífà kóṣù ó sì dájú mi tó bá wọn ó sì pa ọmọ mi ó tún ní ká kẹ́gbẹ́jọ kádàkọ̀ sí etí ìfúúlẹ̀ àtúndàálẹ̀ gbogbo owó ẹlẹ́bi owó alárèta àtúngbàjọ ó sì kówó náà kó sá lọ ọwọ́ alóòkú àtó òkú in tó lè dóòlà ọ̀rọ̀ yìí níbi tá a wà yìí lónìí ní kó wọlé kó kówó mi kó o sì mú ọmọ mi kó fà lé lọ máa mú nǹkan mi roko àbọ̀gbọ́ lẹ́yìn èyí tó bá lè ṣe kòkò ní gbomi kọ́ gbẹ̀yìn fẹ́mi rẹ ní àhín lónìí àyàfi kó o sì dìde lẹ̀kọ́ tẹ̀ lọ́mọ ọ̀hún kó o sì máa bá lọ fàkátì. Fẹ́mi, you are a vagabond. Copper, oh disappoint me. Copper, you conspiracy and elope with a community villager's money. Getting here as a reverend with a white garment aṣọ funfun pẹ̀lú epo pupa lára aṣọ. Wọ́n dẹ̀ sọ o wọ́n ní ẹni tó bá bẹ́sù jẹun he must have a long spoon. Ó dá o ẹnu ẹ̀ lájọ wáyé. Yóò dé bàbá. Á dákú ẹ. Ṣé ihun tẹ́ ń sọ níbí yẹn bàbá dídú ṣé ihun tá a pílànì látọkọ òwúlẹ̀ débi kémi ṣe yìí ẹ wá débi tán kémi sọ̀tàn ìsìnkú ní ọdún egúlẹ̀ wá ṣe ẹ débi tán kémi wá sọ̀tàn kémi kọrin lè ṣòṣẹ́ ní ìdí rẹ̀ ọ̀rọ̀ ilẹ̀ ìyá mi lérú àti bí a bá ti rí bẹ́ẹ̀ mi kójúkójú ọlọ́dẹ ti gbé àkọ́ àwa ìfáìtà ló yẹ ká mú pẹ̀lú ẹ kábàjà tààràtà ẹ wá débi tán kí n wá sọ ìbò ìpọ̀pẹ́ rẹ̀ kí n ṣe kíní kí n ṣe mọ̀ ìdélilẹ̀ kíákíá kí n wẹ̀ mo dejú o. ẹ jọ̀ọ́ Jésù á wà pẹ̀lú wa ṣe rí ẹ̀yin àgbàlagbà àti àwọn tí ó ní mímọ̀ àwọn tí wọ́n mọ Ọlọ́run wọ́n ní ẹni tí ó kú àti ẹni tí ó sọnù tí ó bá pẹ́ wọ́n máa ríra wọn. ẹ jẹ́ ká wá gbà wípé gbogbo nǹkan ní ayé yìí sáà ni ìgbà ni nítorí wípé ìwé mímọ́ gan ó sọ wípé àkókò wà fún gbogbo nǹkan ìgbà ìbànújẹ́ ó wà ìgbà ìdùnnú ó wà àsìkò ìfúrúgbìn ó wà ìgbà ìkórè ó wà bí a ṣe ní àsìkò ayọ̀ bẹ́ẹ̀ náà ni a ní àsìkò ebi nígbà tí a bá bí ni ní ọjọ́ kan a tún máa dàgbà ní ọjọ́ kan ẹ jẹ́ ká gbà wípé gbogbo nǹkan sáà ni gbogbo nǹkan pátápátá ló ní ìgbà àìmọ̀ tí ẹnì kọ̀ọ̀kan kí Ọlọ́run kó dárí ẹ̀ṣẹ̀ jì gbogbo wa ẹ jẹ́ ká tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run kí a wá fi Jésù Kristi ṣe àríkọ́gbọ́n nítorí mímọ́ ni Olúwa. ṣé wọn ò ṣépè ìdílé fún ọ ṣé bí Jésù tó ń fi ṣe wàásù nísìn bọ́ọ̀lù ẹ̀sẹ̀ kọ́ àwọn ọ̀rọ̀ ẹ̀jọ́ tẹ́ ń dá kọ́ńtúrẹ́ fífù tẹ́ ń dá alẹ́nu tí Jésù sì kò gbó wọn lọ wọ́n jẹ́ sọ kíní kan fún ọ wọ́n dèmi àti Jésù kọ́ ọ bọ́ọ̀yẹ̀ kémi àti Jésù mọ́yẹ̀ ká wo ojú ara wa tọ́rọ àmọ́ra rí àìsí ìṣẹ̀yàn kan náà nítorí ọmọ Bẹ́tílẹ́hẹ́mù Jésù ọmọ Ọ̀yọ́ lèmi èèbó wọn pe Jésù Yorùbá ní èmi ibùjẹ wọn bí Jésù sí ibùjẹ àwọn èèyàn wọn bí èmi sí bí Jésù wọn sì fẹ́ ta sọ́wọ́ yìí kó máa bọ̀ kó kó mi lè lọ bí mi sí. òjò bẹ́ẹ̀ lọ Fẹ́mi ọ̀dá o ẹni ọba rí ọkọ sá fún ọ ni ẹni bí fàpòsùn ni ọ ìwọ ẹni èṣù tó fi mẹ́sù jẹun ó lè ìwọ tí ọmú ẹ̀kọ́ tó fi mú àkà lórí èṣù àbí bẹ́ Ràṣídà
ẹ̀kẹ́ tí wàá ṣe ń bí ti. ṣọ́ọ̀ṣì mo múra síra wá rèé kó lè wá òkè nípa ọ̀rọ̀ oyún ẹ̀. níbo ẹ tara yín. ó lè lẹ́yìn ẹ bá máa mọ ọkọ tẹ́sí ìfúnjẹ. ẹ dúró o Fẹ́mi Agbájé kọ́pà tíṣà ṣe máa lọ ti kú ni o kù wàá ẹ̀ṣẹ̀ wàá gbà lẹ́yìn. kí ló dáhùn yìí. apá ti jábọ́ o Jésù. bàtẹ́ mọ́lódé ni o. bọ́dé ní sùúrù àǹtí. bàbá mi ìtàn tí mi ò sọ fún yín rí màá sọ fún yín lẹ́nu ṣé olórí burúkú tó ń mú lọ yìí oyún tí mo níjọ yẹn tó bàjẹ́ òun ni o tí mo boyún jẹ tí mi ò lè bímọ mọ́ yín tó bá yẹn jẹ́ nìyẹn o. ìpípa kó wàá kù. ẹ dúró mi tẹ̀gbá díẹ̀ ọ̀rọ̀ oyún ọmọ ọ̀hún àbí kílẹ̀ ń sọ yìí ṣẹ́rí ìtẹ̀jálẹ̀ yìí ọlọ́pàá ló bá bá a dá sí mi. ó tẹ̀ dáwẹ́ sórí nítorí kí bíyàn bá dá tẹ̀tẹ̀ sí lè ta láti ń sọ̀rúkọ olúkálukú wa bàbá tó ń wẹ̀ olóbọ́mọ tó ń wẹ̀ àti dá lórúkọ ẹ̀ àjọbìrì. èmi fáàmì mo lọ́mọ tèmi lílé ni mi tọ́ ẹyẹ ìtorí ọlọ́run jẹ́ má lọ jẹ́jẹ́. àjọbìrì ẹ wá níjọ. àjọbìrì ẹ dàpọ̀ ẹ wọ́n lè kí ní ọ̀dà ni ọ̀dà ni. ìtẹ̀jálẹ̀ tẹ̀ fẹ́ ṣe sí ọlọ́pàá máa bá wa lójú ẹ̀. ọlọ́pàá kọ́ iye. ìyàn ogún ọdún ó máa ń jóni lọ́wọ́ fẹ́lifẹ́li ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà bí rọ́bà lọ lógún ọdún òwúrọ̀ ọjọ́ kan lòtítọ́ á bá Olúwa dáríjì mí. Ẹgbẹ̀rin ọ̀tẹ̀ bá a ṣe ń pàkan nìkan rí kàkà kó wá sàn lára ọmọ ìyá àjẹ́ ṣe ló ń fi gbogbo ọmọ gbóbìnrin jọjọ. ẹ má ronú mọ́ ọ àlàáfíà yín ló ìpọ́táǹtì báyìí o ẹ nídìí láti ronú. o ṣe my daughter ọdúpẹ́ ìrírí ayé ni ìrírí ayé ò dẹ̀ ní fi ní títí kò fi nípa. Hello, Reverend. Hello, sir. ọ̀gá ọlọ́pàá. How are you, my Iṣẹ́. sister? ẹ pẹ̀lẹ́ sà wọ́n rìn níta ẹ káàbọ̀. Kí ni ara ṣe rí sà? Adúpẹ́. Ẹ pẹ̀lẹ́. Ara ti wálẹ̀ dáadáa. Wo sórí nǹkan tó sọ ẹni ẹlẹ́ni dà àmọ́ kó dúpẹ́ lọ́wọ́ orí ẹ̀ wípé kò já síkú tó bá jẹ́ wípé ó já sí ikú ni wọ́n pàápàá wàá fi ikú jìfàjẹ́ àìjá síkú ọ̀hún kọ́ ohun tí ìjọba máa fi ojú ẹ rí ò ní lè délé sọ. ẹ jọ ọ́fíìsà. Reverend. mo fẹ́ fi Ọlọ́run bẹ̀ yín ṣe rí ẹlẹ́ṣẹ̀ kan kì yóò lọ láláì jìyà ẹ̀ṣẹ̀ mo wá fẹ́ bẹ̀ yín mo fi títóbi Ọlọ́run mo fi bẹ̀ yín mi ò kọ́ yín níṣẹ́ yín o àmọ́ mo fẹ́ kẹ́ ẹ dá arábìnrin yẹn sílẹ̀ torí wípé èmi fún ara mi pàápàá ẹlẹ́ṣẹ̀ ni mí mo dẹ̀ ti dẹ́ṣẹ̀ tó pọ̀ sí sàkání àwọn arábìnrin yìí kí èmi náà kí n lè rí ìdáríjì lọ́dọ̀ Ọlọ́run kí Jésù kí n lè bá dé ilé ògo mo fẹ́ kí ẹ bá mi dá sílẹ̀. Reverend n tó yẹ kẹ́yìn sọ lẹ́sọ yẹn ṣe rí kéèsì arábìnrin yìí òun àti ìjọba náà jọ lẹ́jọ́ ẹ jẹ́ ká fi sílẹ̀ fún ìjọba ohun tí ìjọba bá wí òun náà lájọ máa di gbogbo àmàjọ fojú rí. àmọ́ ẹ bá mi wò ó ṣe ẹ ràn mí lọ́wọ́. agbẹ́yọ̀jú ó yà ló fún àjẹ́. Jésù àgbọ̀ tí ní ẹ̀sà. Jésù àgbẹ̀ àmín sà. ní orúkọ tí bàbá tí ọmọ àti ní tiẹ̀ nínú. àmín. ìyàn ogún ọdún ó máa ń jóni lọ́wọ́ fẹ́lifẹ́li ẹlẹ́ṣẹ̀ kan kò ní lọ láì jìyà bí rọ́bà lọ lógún ọdún òwúrọ̀ ọjọ́ kan lòtítọ́ á bá Olúwa dáríjì mí o. bẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ kò tún gbọ́dọ̀ pẹ́ lórí ìkùn
Reverend ṣé bẹ́ẹ̀ náà ni. Well, bó ṣe rí nìyẹn kò sí nǹkan tí mo lè ṣe sí nígbà tó ti jẹ́ pé láti ọ̀dọ̀ àwọn authority ló ti wá. Kí ni mo fẹ́ ṣe? I have to go. Reverend, tá bá fẹ́ rí yín kọ́ bá la ṣe máa rí yín. I will send for you. Màá rán àwọn èèyàn sí. It is very, very true that I am leaving this place today. Mo ń lọ nípa ti ara mi, ṣùgbọ́n ẹ̀mí mi ó dúró tì a ò ní yára nípa ti ẹ̀mí. My spirit shall ever remain here and remain with you in Jesus' name. Amen. Mo ń lọ báyìí nípa ti ara, nípa ti ẹ̀mí kọ́. Olúwa wo àwọn ọmọ rẹ̀. Àmín. Ṣàánú fún wọn. Jẹ́ kí ẹ̀rù kí ó bá wọn. Má jẹ́ kí ojú kí ó tì wọ́n. In the name of the Father, Son, and the Holy Ghost. Onílọ láì jìyà bí rọ́bà lọ lógún ọdún òwúrọ̀ ọjọ́ kan lòtítọ́ á bá. Olúwa dáríjì mí o. Ẹlẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ kò tún gbọ́dọ̀ pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. Olúwa mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Torí ìyàn ogún ọdún ó máa ń jóni lọ́wọ́ fẹ́lifẹ́li ẹlẹ́ṣẹ̀ kan. Onílọ láì jìyà bí rọ́bà lọ lógún ọdún òwúrọ̀ ọjọ́ kan lòtítọ́ á bá. Olúwa dáríjì mí o. Bẹ́lẹ́ṣẹ̀ bá ti mẹ̀ṣẹ̀ rẹ̀ lẹ́ṣẹ̀ kò tún gbọ́dọ̀ pẹ́ lórí ìkúnlẹ̀ mọ́. Àbí àgùnbánirọ̀ kí mò ń wò yìí. Ṣé o tún wá fọlọ́pàá mú mi ni? Ọlọ́pàá kẹ. Àbọ̀ fẹ́ pa mí pátápátá. Kò rí bẹ́ẹ̀ bàbá, kò rí bẹ́ẹ̀ rárá. Ṣe rí Fẹ́mi àtijọ́ òun lẹ mọ̀, mo ti yàtọ̀ sí Fẹ́mi tẹ́ ẹ mọ̀ yẹn. Ẹ wò ó, ṣe rí gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sẹ́yìn ìgbà ìmọ̀ ni a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run ti rà yàn padà. Mo wá sọ́dọ̀ yín láti wá tọrọ àforíjì ni k'Ọlọ́run lè yọ́nú sí mi náà. Fìdáríjì èyí ò lẹ̀. Ọ̀fẹ́ kan fi àárín èmi àti àtọ́lọ́run k'Ọlọ́run ó ṣèdájọ́ mẹ́un. Ìdájọ́ tọ́lọ́run ni ó jẹ́ ọ̀ṣẹ́ láàrin èmi rẹ̀. Gẹ́gẹ́ bí mo ti tọ́ mú ọtọ́. Bàbá Dídú pọ́ńlá pàlọ́ ọ̀rọ̀ tẹ́ ń bá sọ. Gbà lọ́wọ́ fún mi ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo èmi òun fẹ́ gbogbo ọ̀rọ̀ ṣẹ́ ń bá sọ gan. Kọ́bùlà sórí èlì tó wá bí nǹkan mi múra ẹ̀ rílẹ̀ kí n gbọ́ pé ó débi ṣáì mo wọlé mo lọ gbé pè ní má dẹ̀ bẹ́ẹ̀ lè pè méjìlá torí pé wèkí tẹ kí tèmi jára ikú ẹ ló ń tóbi sínú ẹ̀ àwa wà níbí ó dà wá só gọ̀ọ̀dù ìwọ́n mi la gbádùn lè kó bí n bá dẹ̀ fojú rówó lọ́wọ́ ẹ lè lé yìí máa ṣe pè méjìlá fún ẹ alálẹ̀ ìlú ìdẹ̀mí gbọ́ alálẹ̀ ìlú yìí omi gbọ́ èpè méjìlá mẹ́mí mu lè kéní ìkejì ìkẹta tó mẹ́bi dé méjìlá wẹ́n. Ẹ wo ní sùúrù abọ́gbà wórí ṣebí ní sẹ̀fùsẹ̀fù tọrọ ìṣẹ̀lẹ̀ ní kí n sípà lórí sọ fún àgbà yẹn náà pé anybody killing father is a father. Corporal Fẹ́mi in fact o disappoint me. You embalm the money of the cooperative society. You elope the money to Lagos before leaving here. O mú àwọn ọmọ wa ètò olùlálùdà lẹ́sẹ̀ ètò tọ́nàwọ̀ dẹ̀ tọ́nàwọ̀ ya ọba jẹ́ o ju gbogbo ẹ̀ lọ owó ètò tó wá jẹ kókó o tó wá wá bí ó dàbí ẹni pé o ti ka sáàmù kó o tó dé yìí o tó dé yìí tẹrùtẹrù ọba wa náà bí digbí bí mo ṣe wà yìí mo kọ́ bọ́sàrì ńgbà mo wà sálẹ̀ kó. Mo fi Ọlọ́run bẹ̀ gbogbo yín, mo fẹ́ kẹ́ ẹ ṣe àforíjìn lápapọ̀
ṣe rí gbogbo ohun tó ṣẹlẹ̀ sẹ́yìn jẹ́ ká gba ẹ̀pọ̀ tiwa ó dẹ̀ ti lọ nípa tówó kékeré ni èmi náà ti ṣètò wa gbogbo owó yín ni màá dá padà mi ò kàn ní dá padà like that màá make sure pé mo san nílọ́po méjì fún gbogbo yín. màá fi ṣẹ́ pé tó bá jẹ́ pé fowó yín ṣòwò ẹ̀ ti lérè ń bẹ̀. kọ́fà ṣùgbọ́n oníkànnú o ọwọ́ àfẹsẹ̀ ọ̀tún rẹ sí ajú òfin tó sì tẹ̀lé ọ̀ ń bọ̀ lábúlé yìí àfàìmọ̀ kó o tó lè lọ bẹ́ẹ̀ lọ gbọ́wọ́ náà wá. ojú ẹ rèé ṣorí ibi tó bá lé ayé mi dé ó wá sọ mí di àgàn sọ gangan. bí n pé ò ní dàgàn ọlọ́run ní ṣe lágàn mo kí yín o ayé ti dà test tó ṣe ní last 2 months. òun ni dókítà mú wá fún mi wọ́n dẹ̀ sọ fún mi pé o ti lóyún torí ọlọ́run foríjì mi ẹ bá ń dúpẹ́ lọ́wọ́ ọlọ́run jọ foríjì mi torí ọlọ́run foríjì mi. Mami olóyún mo ti lóyún. ọmọ mi lóyún. bàbá mi. mo dúpẹ́. Mami mo ti lóyún. ọ̀dà. orí mi sọ̀rọ̀. ọ̀gbọ́ dákun débi ń pé o ṣé dé lójú náà ni. bí n pé àtiwá àti dé lójú àti ìyá ẹ mọ ìṣó lẹ́ẹ̀dẹ̀. ayọ̀ mi kún. torí wọn níbi tí bá wó léegi tòkí ẹ̀ lákọ̀ gbé ọ̀rọ̀ kan ni ń yanjú lọ tẹ́lẹ̀ ọ̀rọ̀ mi dayọ̀ mo dúpẹ́ lórí ọ̀rọ̀ tá a wà ń bá lọ kọ́fà àbọ̀ ọ̀gbọ́ bí mo dúpẹ́ o gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí mi mo mọ̀ pé àmúwọ́ ọlọ́run lọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí torí pé ọlọ́run náà ló fún mi òun náà ló sì béèrè nǹkan rẹ̀ kò sí ní tá a ṣe sí. gẹ́gẹ́ bí nǹkan tí mo wá ń sọ tẹ́lẹ̀ ohun tó bá wà lọ́wọ́ yín bí nǹkan tó jọmọ́ ti Sátánì ẹ jọ̀ọ́ ẹ bá mi kó padà. ìgbàlélẹ́yẹ èso lélẹ́yẹ o. kọ́bùlà kémi tó lè mú ìpè tọ́ mi wọlé máa kọ́kọ́ fojú rówó bí màá rówó mi ò mẹ́pè wọlé fún ẹ. ọ̀rọ̀ olówó dé yìí bí ìyá ò ṣe ní jẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ dúró yìí àbẹ́ ẹ̀ gbọ́ tó sì lóun ti gbowó wá ẹ gbowó lọ rẹ̀. gbé owó fún ọ̀nkú. ẹ wo ẹ bá ń gbọ́ ire kàkà ó kúnú ẹ̀tẹ̀ mú tẹ́wọ́n ni alápapọ̀ ló ṣe. de ilé mi pè wọlé wẹ̀ dé. mo fẹ́ kẹ́ ẹ ṣàforíjì fún bó ti wíwùn nígbà tó ti ronú padà tó gbérú owó yìí wá ẹ ṣàforíjì fún. sórí káwọn foríjì ẹ libi lèlí òun náà lọ́hùn kẹ́hìn foríjì ẹ bó o bẹ ti mi lọ tààràrà ló bẹ mi lọ́wọ́ ẹ̀ yóò líforí sọ́gi kó o dẹ̀ líforí sọ́pẹ́. mo fi ọlọ́run bẹ̀ ẹ jẹ́ ká gbà pé ètò ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ ó dẹ̀ ti lọ ẹ jẹ́ ká tún máa ronú ètò dá síwájú ọlọ́run ò ní fìyà ṣe kẹ́nìkọ̀ọ̀kan. àwa lè dẹ̀mí gbàdúrà fún ẹ di pé àfojúrówó ni lábàámi fún ẹ làdúrà àdúrà dẹ̀ máa bá ẹ bẹ́ẹ̀ ni. ẹ ṣe rí kí n tó lọ gbogbo owó oníkálukú ni máa fúnra ara mi yanjú mo ti kó owó tó wá láti fún yín nílọ́po méjì nǹkan tí mo kó kúrò lábúlé bàbá ṣé mo lè yanjú ẹ lọ́dọ̀ yín bí. wọ́n ló nílé rẹ tẹ́lẹ̀ náà ewúrẹ́ òpó wọn sọmọ ìyá àgùntàn ló bójú wẹ̀yìn tó ní ìyá àwọn òbí dúdú ó ní kálukú ó ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ẹ̀ẹ́dẹ̀lẹ̀ẹ̀dẹ̀ rẹ ẹ máa bọ̀ wá èrè yanjú rẹ ẹ máa bọ̀. ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o. Ire wọlé wá ẹ dákun ẹ bá wa yọ̀. Àti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o. Ọmọ ṣì ọmọ wọlé dé. Owó wà pé kánú kọ. Owó wọlé dé bẹ́ẹ̀ lọ́mọ wọlé dé. Bá ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o.
ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o bá ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o bá ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o ire wọlé wá ẹ dákun ẹ bá wa yọ̀ bá ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o bá ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o bá ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o ire wọlé wá ẹ dákun ẹ bá wa yọ̀ bá ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o bá ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o bá ti ṣe fẹ́ kó rí bẹ́ẹ̀ lórí o ire wọlé wá ẹ dákun ẹ bá wa yọ̀ bá ti ṣe fẹ́ kó